lẹ́tà tí ààrẹ kọ ńjọ́ kìíní àná lọ́dún 2024 ààrẹ ti tún lẹ́tà yìí kọ o sí ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá. kọ lẹ́tà àti pé àwọn gómìnà yìí ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ pọ̀. ojúbà oṣù tuntun gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní láti máa wo fídíò yìí ó fọlọ́dúnmọ́rì bẹ̀ yín ẹ bá mi ṣíà ẹ̀ kó dé gbogbo ọ̀dọ̀ àwọn ọba ilẹ̀ káàárọ̀ òjíire àtàwọn gómìnà ilẹ̀ Yorùbá pátápátá gbogbo ẹni tó bá ṣíà fídíò yìí àti èmi àti ẹ̀yin wọn ní jọmọ wa gbé lọ gbogbo àsìkò tí bíbá ń rìn káàkiri tó lọ́rùmọ́rì tí ó fi bá a dáwọ́ ibi dúró nílẹ̀ káàárọ̀ òjíire ibi ò ní kàn yín kò ní kàn mí nítorí pé ẹni tó kàn ló mọ̀ mo fọlọ́rùmọ́rì bẹ̀ yín ẹ bá mi ṣe ẹ̀ káàkiri tí ó fi dé ọ̀dọ̀ àwọn gómìnà wa àti àwọn ọba wa nílẹ̀ káàárọ̀ òjíire bí kí Ọlọ́run Olódùmarè kó ṣàánú fún wa kó bá wa dáwọ́ ibi dúró gbogbo ìjàrán Yorùbá kó kóran Yorùbá rí o èmi sì gbàgbọ́ wípé ogun tó fẹ́ jà lọ́wọ́lọ́wọ́ báyìí fìrífìrí nìkan láàrin ilẹ̀ káàárọ̀ òjíire kò ní kọjá ibi tó dé dúró yìí gbogbo ẹbí ará àti gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ àwọn ẹbí àwọn èèyàn tí wọ́n kó lọ mo kí wa o a kò mú nǹkan mára àrá sán láginjù mo gbọ́ ohùn àwọn èwe ọmọ ilé ẹ̀kọ́ tí wọ́n jí kó ní ìpínlẹ̀ Ọ̀yọ́. báwo ló ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ náà nílùú Ògbómọ̀ṣọ́ ipò wo làwọn èèyàn tíṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ sí ipò ní wà. nǹkan wọ́n ṣàánú wa ni o wọ́n ṣàánú wa káwọn ọmọ yìí wálé o ni wọ́n wálé ní. ẹ ràn wọ́n lọ́wọ́ ọmọ mi kéré tẹsímọ́nì mi kéré ọmọ kékeré. ẹ̀jẹ̀ Jésù dáàbò ẹ̀bùn wá ẹ̀jẹ̀ Jésù. nǹkan bí ṣebí nínú oṣù tó kọjá oṣù karùn-ún òun náà nìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ tí wọ́n lọ já àwọn kó nílé ẹ̀kọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé mo kí yín o ẹ kú iṣẹ́ takuntakun ẹ sì kọ́ àfọmọnìyàn ṣe ẹ káre láé bọ́mọkùnrin tí í ṣe bẹ́ẹ̀ náà lẹ ṣe ṣeun kò sẹ́ni tí ó wo fídíò gbàtẹ́ ẹ lọ kí wọn l'Ógbómọ̀ṣọ́ nígbà tí ọkọ arábìnrin tó jẹ́ principal ilé ẹ̀kọ́ yẹn tí ó dì mọ́ yín tó ń sunkún kò sẹ́ni tí ò rí wípé ẹ̀yin náà ń sunkún àsunsínú akọ́gi ò gbọ́dọ̀ sóje ni ò jẹ́ kómi ó jábọ́ lójú yín mo kí yín ẹ káre láé lágbára lọ́wọ́ Ọlọ́run ọba Olódùmarè ìjì tó ń jà lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ nílẹ̀ Yorùbá yóò dáwọ́ dúró lórí àìsí ètò ààbò àti ògiri ààbò ilẹ̀ Yorùbá tó lanu sílẹ̀ ẹ má di ẹ̀bi ru Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá mọ́ o ẹ di ẹ̀bi ru gómìnà Ṣèyí Mákindé àti gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá pátápátá àtàwọn ọba ilẹ̀ Yorùbá ẹnìkan ní bó ló ṣe rí ìgbésẹ̀ tí wọ́n gbé nígbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ Kánà ti gbèrú gbésẹ̀ báyìí tipẹ́tipẹ́ ni ó ṣeé ṣe kírú eléyìí má ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ àṣìṣe méjì tí Ṣèyí Mákindé ṣe rèé o àṣìṣe àkọ́kọ́ ni wípé nígbà tí Ààrẹ Ọ̀nà Kakanfò ń pariwo pé ẹ fóun láàyè wípé àwọn agbésùmọ̀mí ti wọnú àwọn rìsáàfù wa nílẹ̀ Yorùbá nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ fóun láàyè ṣẹ́gun fóun kóun wọbẹ̀ lọ àgbọ̀n kankan látọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láti fún Ààrẹ Ọ̀nà Kakanfò lésì àṣìṣe kejì tí gómìnà ṣe ni pé nígbà tí àwọn OPC tí wọ́n rí wípé ìyà ń jẹ àwọn ìran àwọn nípínlẹ̀ Ọ̀yọ́ lókè Ògùn pé Kúkúlájà kan bẹ́ńbẹ́ ẹlẹ́mọ̀ṣọ́ kan bẹ́ńbẹ́ tó ń pa kúkú tó ń pa gúngùn tó ń dà àwọn èèyàn láàmú wọ́n lọ ọbẹ̀
àwọn ẹ̀ṣọ́ aláàbò ìjọba òun agbára wọn ò ká OPC lọ bẹ̀ wọ́n fọwọ́ ṣìkún òfin wọ́n fi mú arákùnrin ọ̀hún wọ́n lọ yọ̀ǹdẹ̀ fáwọn ìjọba. ọdún lẹ́yìn dé Bàràpá ẹ̀yin tó yẹ pé àwọn ọmọ yín sàlàyé fún wa sí ẹ̀ṣẹ̀ láti Kòtónú lánàá ni ẹ lọ ṣojú yín ní Kòtónú ṣojú nìkan ẹ lọ ṣe ń Kòtónú ní abẹ́ ṣe nǹkan mi lọ́hùn. So bàbá tó ń jẹ́ wákìlì ní gbogbo ayé ń wò lórí fídíò yìí so ó dẹ̀ jẹ́ bóyá ń pretend nìyẹn bọ̀dé nígbà tá a débẹ̀ láàárọ̀ ìdarí ó ń sàlọ́kàn ni wọ́n lé mú so láti gbà yẹn bóyá ń pretend náà ni so ẹ ṣeun ó yẹ jẹ́ nìyẹn gbàgbá yìí o a máa lọ mú fún àwọn agbófinró báyìí bá mú fún wọn tán á jẹ́ kí ẹ máa gbọ́ nǹkan tá a bá ti ṣe lórí ẹ̀ ẹ ṣe. ṣùgbọ́n nígbà tí wọ́n débẹ̀ ọ̀rọ̀ di bá mi o wọ́n yọ̀ǹda ọ̀daràn wọ́n wá mú àwọn OPC wọ́n sọ wọ́n sátìmọ́lé nípínlẹ̀ Ọ̀yọ́ gangan ló ti ṣẹlẹ̀ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé wọn ò lo agbára wọn bágbára kan bá tiẹ̀ wá láti òkè wípé ẹ fi ọ̀daràn lẹ̀ ẹ mú àwọn OPC ó yẹ kí onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ó yẹ káwọn náà lè lo agbára wọn gẹ́gẹ́ bí aláṣẹ nílùú wọn àṣìṣe méjì tí wọ́n ṣe òun náà rèé o ṣùgbọ́n onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ò kì í ṣe èèyàn burúkú alálùbáríkà gómìnà ni ó kàn jẹ́ wípé akitiyan yín lásìkò yìí kò bá nítumọ̀ dáadáa jù báyìí lọ tó bá jẹ́ wípé ẹ ti ṣáájú àkókò yìí gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹjá fi eléyìí ẹjá fi ṣe àríkọ́gbọ́n omi ò gbọ́dọ̀ wọ ògbìn ìran Yorùbá lẹ́nu lọ́dún 2024 ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tó di wípé wọ́n pa àwọn orí adé kan nílẹ̀ Káàárọ̀ Oòjíire eléyìí ló mú kí Ààrẹ Ọ̀nà Kakanfò láti iléeṣẹ́ wọn kí wọ́n kọ lẹ́tà ọ̀hún ó tẹ̀ mí lọ́wọ́ láti iléeṣẹ́ ààrẹ ó tẹ̀ mí lọ́wọ́ wọ́n kọ lẹ́tà ọ̀hún ṣùgbọ́n àlọ́larí àràbọ̀ lẹ́tà ọ̀hún ló sì ń sọ wípé kí àwọn gómìnà ilẹ̀ Yorùbá kí wọ́n fún ààrẹ láàyè láti wọnú gbòtìbútòrò ilẹ̀ Yorùbá láti lé àwọn ọ̀daràn bẹ̀ jáde nítorí pé àwọn kẹ́fìn wípé àwọn ọ̀daràn wọ́n ti wọlé Yorùbá tó bá jẹ́ pé àwọn gómìnà wọ̀nyí ká ní wọ́n bá ṣe tí wọ́n bá ṣìgùn fún ààrẹ tán fi àyè gba ààrẹ ni ó ṣeé ṣe kó gun ó mọ̀ jà ìran Yorùbá kí wọ́n mọ̀ jẹ́ àwọn ọmọ akíkó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnìkan sọ wípé lẹ́tà wo òun náà ni wọ́n kọ bóun lẹ́tà ń ṣe rí ẹ jẹ́ ń sọ ọjọ́ tí wọ́n kọ lẹ́tà ọ̀hún àti àkórí lẹ́tà ọ̀hún torí ìjọba àkókò àti àwọn tí wọ́n kọ lẹ́tà ọ̀hún sí lẹ́tà ọ̀hún ni wọ́n kọ ní ọjọ́ 7 oṣù kejì ọdún 2024 7th February 2024 Aṣíwájú Adémọ́lá Jackson Adeleke the executive governor of Osun State Òṣogbo Osun State Your Excellency Yoruba land is troubled darkness looms eléyìí ni àkòrí lẹ́tà ọ̀hún wọ́n kọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sínú lẹ́tà yìí o tí wọ́n sì ṣàlàyé àwọn tó ń ṣẹlẹ̀ ìgbà tí wọ́n kọ lẹ́tà ọ̀hún tán wọ́n wá kọ́pì àwọn gómìnà ilẹ̀ Yorùbá tó kù pé káwọn náà kí wọ́n jáwé sóbì kí wọ́n fà wọ́n láàyè láti lọ dìfẹ́ǹdì ilẹ̀ àwọn gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. The executive governor Ekiti State, executive governor Oyo State, governor Ogun State, governor Lagos State, governor Ondo State, governor Kwara State, Kogi State. Wọ́n tún wá kùn bẹ́ẹ̀ wọ́n tún wá kọ́pì àwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n kọ́pì the Ọọ̀ni of Ifẹ̀, the Lagos State Council of Obas, Ogun State Council of Obas, Osun State Council of Obas, Oyo State Council of Obas, the Ondo State Council of Obas, the Ekiti State Council of Obas, the Kogi State Council of Obas, the Olofa of Ofa for Ibolo Obas, Kwara State, the Emir of Ilorin, Kwara State,
the Olupo of Ajasa-Ipo for the Igbomina Obas, Kwara State. Gbogbo àwọn tí wọ́n kọ́pì lélẹ́yìí gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ kò sí ìdáhùn kankan láti ọ̀dọ̀ àwọn gómìnà àti ọ̀dọ̀ àwọn ọba nílẹ̀ káàárọ̀ òjìrè látọdún 2024 títí dé ìkórìtà tá a wà yìí 2026 tí wọ́n fi wọlé tí wọ́n fi jí àwọn ọmọ wa kó nílẹ̀ káàárọ̀ òjìrè bí. gbogbo ẹ̀yin tẹ́ ń di ẹ̀bi irú Ààrẹ Ọ̀nà Kakanfò wípé ṣèbí Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá ni ẹ má di ẹ̀bi irú ààrẹ mọ́ o ẹ di ẹ̀bi irú àwọn ọba ilẹ̀ Yorùbá àtàwọn gómìnà Yorùbá nítorí pé àwọn ni wọ́n ṣe tó tọ́ tí wọ́n ṣẹ́gun fún ààrẹ tí ogun tó fi wọlé Yorùbá. ṣùgbọ́n mi gbàgbọ́ wípé láìpẹ́ láì jìnnà ogun tó ń jà ìran Yorùbá yóò dópin láṣẹ Èdùmàrè lágbára àwọn tó ní ilẹ̀ káàárọ̀ òjì. àti pé àwọn gómìnà yìí ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ pọ̀ lẹ́yìn ọmọ ayé jẹ́ iye bàbá òní àwọn òdìbò má lè gbádìí yẹn ni ẹ̀tẹ̀ lọ́wọ́ wo àdìgẹ́ fún wa lóṣù mẹ́fà gbogbo kìíní yà á lọlẹ̀. ọ̀rọ̀ rèé ààrẹ tó ti sọ̀rọ̀ o lẹ́tà tí ààrẹ kọ ń jọ́ kínní àná lọ́dún 2024 ààrẹ ti tún lẹ́tà yìí kọ o sí ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ọ̀sẹ̀ tó kọjá ní iléeṣẹ́ ààrẹ ni wọ́n tún lẹ́tà ọ̀hún kọ. ó ṣeé ṣe kó jẹ́ wípé lẹ́tà yìí kì í dé ọ̀dọ̀ ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá àti ọ̀dọ̀ ẹ̀yin ọba ó ní ó jẹ́ kẹ́ ẹ gbégbèsè lórí ẹ̀. ààrẹ tó ti tún kọ bóyá kẹ́ ẹ kúkú pe ààrẹ sí ìpàdé ọ̀dà lẹ́tà tó ti ń kọ́ látijọ́ tí ò dọ́dọ̀ wa wá fẹnu ara rẹ̀ sọ. ẹjẹ́ dán ààrẹ wo ẹ ti ẹ̀já wọ ń tájà mọ́rin ààrẹ fẹ́ pa. Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá la pe ààrẹ ẹ ti ẹ̀ dán wò ẹjẹ́ àwọn ohun tí ó ṣẹlẹ̀. ó ṣeé ṣe kó lódùmarè adániwáyé ó ṣeé ṣe kó lu Ààrẹ Ọ̀nà Kakanfò láti dáwọ́ wàhálà dúró nílẹ̀ káàárọ̀ òjìrì. ẹ má gbàgbé wípé àrùn tó ṣogójì ló ń sọ̀ọ́dúnrún ohun tó bá dé bá bọ́yà dé gbogbo ọlọ́yà pátápátá ló ń ṣe o. tógun bá fi lè wọ ìpínlẹ̀ Ọ̀yọ́ àfàìmọ̀ kó mọ̀ wọ gbogbo ilẹ̀ Yorùbá pátápátá o nítorí pé ibi tí agbára ìṣèlú àti agbára ààbò wà ó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o. yóò yẹ wá o kò ní yẹ ẹ́ lẹ̀ láṣẹ Èdùmàrè. alóore tó ti sọ yìí o ẹ̀yin ọba ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ dákun ẹ bá wá nǹkan ṣe sí i. onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé mo kí yín mo gbóṣùbà kárí láì fún yín lẹ́ẹ̀kan sí i. ẹ wá tètè ṣe kíákíá ẹ rán ààrẹ níṣẹ́ torí pé ó fẹ́ dàbí ẹni wípé ọ̀rọ̀ òṣèlú ó fẹ́ wà nínú tó wà ńlẹ̀ yìí kó mọ̀ dé pé àwọn ẹgbẹ́ alátakò wọn ò mọ̀ lu ọ̀rọ̀ yìí against yín torí àti rí bó ṣe ń lọ lórí social media. ẹ wo ẹgbẹ́sẹ̀ fàárẹ̀ ẹja wọn táàrí ó ṣe ire o ogun níjà Yorùbá láṣẹ. ọ̀rọ̀ là ń bẹ Yorùbá ń ṣera wọn nítorí owó.